wọlé yẹn ẹ ṣe gan gbogbo yín ẹ má bínú tí mi ní ìráyè ìdárúkọ yín lé nìyẹn àdé kò dẹ̀ sí àyè àti pè wọlé ẹ má bínú pé mi ò lè máa dárúkọ yín one by one ẹ má bínú sí mi ẹ sọ àyè àti pè wọlé àwọn kan ti test question kan tá máa bèrè wọn àwọn míì mo ti pè láàrú pé kẹ́nìbọ̀dì test question tá máa bèrè àwọn tó test náà ti test àwọn tó dẹ̀ test rẹ ìwọ̀n tí mo lè ṣe tí mo lè ṣe náà èmi náà máa try best mi ẹ ṣe. a ti ń pe bàbá wa Senator Fẹ́mi Okun. Hello, sir. Yes. Túndé Ọmọlú dáàdì ẹ káàsán dáàdì. Túndé Ọmọlú ló sọ̀rọ̀ dáàdì Túndé Ọmọlú ní sà Túndé Ọmọlú láti London. Okay. Ẹ káàbọ̀ sórí ètò a ti wà lórí ètò dáàdì. Ẹ káàbọ̀ sórí ètò dáàdì God bless you sir. Ẹ pẹ́ fún wa lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa ẹ sà ẹ pẹ́ fún wa sà. Dáàdì mo ti ṣe introduction díẹ̀ ìjọ fún àwọn ọmọ Nàìjíríà kẹ́ tó wọlé mo ti sinmi náà fún ọmọ Yorùbá mo ti sọ pé ṣe jẹ́ fún wọn bọ̀ mo fẹ́ ìjọ dáàdì ẹ bá tún sọ díẹ̀ orúkọ yín dáàdì ẹ bá dárúkọ yín fún lè mọ̀ pé tí mo bá sọ tó pé ìjà pé ẹ̀yin ẹ̀ kì í lo WhatsApp àbá fojú yín hàn tó pé wọ́n lè fojú hàn ẹ bá sọ díẹ̀ orúkọ yín fún wọn dáàdì. Orúkọ mi ni Senator Fẹ́mi Okuromu from Ogun State, Abeokuta, Nigeria. I was once a commissioner in Ogun State under the Olabisi Onabanjo administration. I was also a senator representing Ogun Central in this Fourth Republic. And I was also the chairman of the Presidential Advisory Committee of the National Conference under President Goodluck Jonathan for the National Conference that was held in 2014. And I'm one of the leaders of Afenifere in Nigeria. Thank you, Daddy. Thank you, sir. Thank you, sir. Ẹ ṣé sir. God bless you, sir. Ẹ káàbọ̀ sórí ètò ilé ẹ̀kan sí. Àwa ọmọ Yorùbá táwa ń lo òyìnbó ń bì à ń fọ́lù gbogbo ohun tó wà pọ̀ Nàìjíríà à ń rí gbogbo ẹ̀fẹ̀ àwọn náà akóra wa jọ ń bì àwọn láfi ní rédíò kíní wa rédíò Yorùbá Odùduwà ṣètò Odùduwà rédíò sà Odùduwà rédíò and tẹlifíṣàn à ń ṣe díẹ̀ ni láti máa gbàṣà wa lárugẹ àdéhùn tá à ń lọ ìtọ́jọ́ ibi tí wọ́n bá ṣe fẹ́ ṣe ilẹ̀ Yorùbá sí bá ṣe fẹ́ ṣe gbogbo nǹkan tó láti rẹ̀ set up ẹ̀ níbí tí wọ́n ní kẹ̀kẹ́ mọ̀ ń pa ẹ̀ aláàdúgbò pé wọ́n tó sọ èdè wa fún wa ní ọ̀rọ̀ ìyànjú ẹ̀rọ bí àbàlá bí ilẹ̀ Yorùbá ṣe ń lọ afẹ́ gbọ́lẹ̀ ní lọ́sàn-án yìí láti rẹ̀ pé wá sórí ètò yìí torí àwọn àwọn Yorùbá wà lórí ètò wọn gbọ́ gbogbo wọn tí à ń sọ mo ti ń bá yín sọ̀rọ̀ sí àwa lórí Facebook live gbogbo Facebook ń wò wá gbogbo àgbáyé náà ti ń wò wá gbogbo àgbáyé náà ti ń wò wá lórí Facebook gbogbo wọn ti ń wò wá so wọn gbọ́ gbogbo tí mò ń bá gbogbo kan tí mò ń bá sọ náà ń gbọ́ pátápátá so Daddy ẹ jẹ́ kan nínú gẹ́gẹ́ sọ pé kan nínú ẹjọ́ Daddy ó máa jẹ́ both Yorùbá and English sir. Ó máa jẹ́ both Yorùbá and English mo sọ fún wọn pé both Yorùbá and English la máa sọ lórí ètò yìí ẹ má bínú pé àfi English díẹ̀ sí mọ̀ pé afẹ́fẹ́ ẹ̀yìn àgbàlagbà afẹ́ ká máa sọ ìwé ètò àbọ̀tì a lè fi English díẹ̀ sí àárín ẹ̀sẹ̀ ṣẹ̀gbẹ́ Daddy so Daddy ẹ jẹ́ kan nínú nìkan nínú àwọn ọmọ ẹ̀mẹ̀wá bàbá wa Awólọ́wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ member of Afẹ́nifẹ́re Daddy. Kí n tó lọ jìnnà Daddy mo ẹ jẹ́ kọ́ bẹ̀ the first man máa kọ́ bẹ̀ lọ yín Daddy you were once a commissioner under the late bàbá wa Ọ̀nàbànjọ sir. Before that nǹkan kan happen nǹkan gangan fẹ́ kí àwọn ọmọ wa mọ̀ kí nǹkan kan happen kó di pé ẹ di commissioner Daddy under the bàbá Ọ̀nàbànjọ a gbọ́ pé wọ́n appoint yín as a deputy wọ́n name yín as a deputy governor fún bàbá wa Ọ̀nàbànjọ but
on your way down there láti lọ bóyá ibi tí wọ́n ti fẹ́ announce mi bóyá commission ti fẹ́ announce dáàdi ẹ̀jọ̀ so mo gbọ́ pé wọ́n wá pè yín pé kí ni ò ṣeé ṣe mọ́ but still náà mo gbọ́ pé ẹ̀ẹ́dẹ̀ bínú ẹ̀ẹ́dẹ̀ remain sí party yẹn dọ̀là mẹ́ta ìdí pé wọ́n ti nominate yín already ẹ̀ẹ́dẹ̀ ti ń lọ pé ẹ̀yin tó máa jẹ́ deputy governor o fún bàbá Ọ̀nàbànjọ mo gbọ́ pé mo nígbà tí ẹ̀ ń lọ lọ́nà lọ́ ti pè yín pé kò ṣe bẹ́ẹ̀ mọ́ pé kò ṣe bẹ́ẹ̀ mọ́ but still náà ẹ̀ẹ́dẹ̀ remain sí party yẹn ẹ̀ẹ́dẹ̀ wà lóyà sí party dọ̀là mẹ́ta so ìjọ dáàdì bá ṣàlàyé àárín yẹn kó yé wa dábẹ́yà mi mọ̀ tó ń dáadáa ní dáàdì ìjọ bá ṣàlàyé dáadáa. sórí oríṣiríṣi òṣèlú méjì ló wà àwọn òṣèlú kan wà ilé ìtẹ́bi jẹ́ ọ̀kan tó jẹ́ pé bí ìlú wa ṣe máa lọ síwájú bí àwọn èèyàn dúdú ṣe máa lọ síwájú bí orílẹ̀-èdè wa ṣe máa lọ síwájú ní gbogbo àgbáyé tí wọ́n máa rí èèyàn dúdú tí wọ́n máa fún wa ní irú respect tó yẹ kí wọ́n fún gbogbo èèyàn tó jẹ́ pé ominúkì ẹ̀kan wá pé bọ́n ti máa ń treat àwọn èèyàn dúdú ìyẹn àwọn ẹ̀yà míì tí wọ́n kì í fún wa ní respect tá a bá jáde ní kúrò Nàìjíríà ominú máa ń kọ wá àwa ń wá ọ̀nà tó jẹ́ pé àwa náà lè ṣe ká tún ìlú wa ṣe débi pé tó bá rí àwọn èèyàn dúdú níta wọ́n á máa fún wa ní respect ìyẹn gan ló gbé wa dé òṣèlú pé ká dẹ̀ káwọn náà lọ tún lu wa ṣe ká sọ ìlú wa di olókìkí tó bá rí wa kọ́mọ̀ wípé àwọn èèyàn dúdú kan àwa náà kẹrẹ̀. oníṣèlú apá kìíní nìyẹn àwọn oníṣèlú apá kejì kàn wọ́pọ̀ pé oníṣèlú wọn bóyá wọn ò fi bẹ́ẹ̀ níṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n fẹ́ lọ mẹ́kọ̀ owó nípa ọ̀nà òṣèlú ìyẹn ní oníṣèlú apá kejì pàápàá ní gbogbo àkókò tá a wà yìí àwọn oníṣèlú apá kejì yẹn wọ́n ti wá gbilẹ̀ gan-an ní Nàìjíríà ó dàbí pé kò tẹ̀sí olóṣèlú gan-an ní Nàìjíríà nísìnyí àwọn òjèlú ló dẹ̀pọ̀ tí wọ́n wá bó ṣe máa lọ sí òṣèlú láti lọ méjì owó fúnra wọn àti fún ẹbí wọn. láti kọ́kọ́ méjì yẹn kí sọ torí pẹ̀lú ìbẹ̀rẹ̀ òṣèlú ìgbà tí mo ti dé láti Amẹ́ríkà gbogbo ìrírí mo rí nípa bí wọ́n ti ń ṣe èèyàn dúdú l'Amẹ́ríkà ló ń pè mí inú tí ó jẹ́ kí n lọ papọ̀ mọ́ Awólọ́wọ̀ pé à ń láti tún Nàìjíríà ṣe ká tó èèyàn dúdú ṣe kó má jẹ́ pé gbogbo ìlànà máa máa fẹsẹ̀ tẹ̀ wá mọ́lẹ̀ pé àkì í ṣèyàn ìyẹn ló gbé mi dé di òṣèlú university lecturer ní nígbà mo dé I was a university lecturer I was a professor in the University of Lagos ìbẹ̀rẹ̀ máa di Awólọ́wọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèlú kó tẹ̀ tó ti pé politics bẹ̀rẹ̀ àti lábẹ́ ìjọba ológun láti bẹ̀rẹ̀ láti múra bá ṣe máa ṣe òṣèlú nígbà tí ìjọba ológun bá tó bá gbé ìjọba fún àwọn alágbádá bẹ̀rẹ̀ tí ń bá bọ̀. so yunifásitì ibi tí mo ti ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ni mo ti ń wá ṣe politics Abẹ́òkúta nígbà táwọn ológun ṣì wà ń bẹ̀. Tanko ẹgbẹ́jọ díẹ̀ tankojọ díẹ̀ tankojọ díẹ̀. Gbogbo àti Murtala àti Ọbásanjọ́ wà níjọba yẹn gbogbo ìgbà yẹn la fi ń kọ́ ẹgbẹ́jọ. Èmi àti àwọn Awólọ́wọ̀ àtàwọn díẹ̀ káàkiri ní ilẹ̀ Yorùbá. Pé tí àwọn mi bá ti lọ́wọ́ a máa dá ẹgbẹ́ lẹ̀. Ìyẹn tó jẹ́ pé nípa iṣẹ́ tí mo ti ṣe Awólọ́wọ̀ ti sọ ètò ó ti promise pé àtijọba aṣojú bá máa bẹ̀rẹ̀ pé máa jọ kí jẹ́ kí Ọ̀nàbànjọ kó ṣe gómìnà torí òun àtọ̀nàbànjọ ti wà tipẹ́tipẹ́ nígbà táwọn tẹ̀ ti wà nílé ìwé gan tí a ti wà ní student lẹ́wọ̀n Ọ̀nàbànjọ ti ń bá Awólọ́wọ̀ ṣe nígbà tí ṣẹ́gun fẹ́ lónìí tí wọ́n ti lọ sẹ́wọ̀n tó ní Ọ̀nàbànjọ kí n gbà fún kó ṣe gómìnà kémi ṣe igbákejì ẹ̀. so kó tó di pé àwọn ológun tẹ tí wọ́n tún ṣí òṣèlú sílẹ̀ ìwọ ìyàjọ àti ní agreement yẹn sọ̀rọ̀ mi yẹ. bẹ́ẹ̀ni dádì. mo àgbọ̀ yín dádì àgbọ̀rọ̀ yín àdádì mo gbọ́. adìẹ bá ṣe lọ abẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn jọ láti ṣe ẹgbẹ́ UPN ẹgbẹ́ tá a ṣe gbà yẹn ṣùgbọ́n kò lẹ́sí kan tó dá òun. nínú àwọn tí mo kó jọ lábẹ́òkúta náà àtàwọn tó ṣe èdè wá náà ní wa ni wọ́n wá sọ pé ọmọ lẹ́kítọ̀rà yìí tó wá láti Èkó ó
ó sì máa wá láti Èkó wá sí gómìnà deputy gómìnà fún wa ní Abẹ́òkúta pé àwọn àtàwọn Abẹ́òkúta ń sọ pé wọ́n fẹ́ kíkan inú wọn kó ṣe deputy pé àwọn ti wà lẹ̀ pé kò lè fi wà ní ògbójú Abẹ́òkúta bẹ́ẹ̀ kẹ́rin mo dẹ̀ kó gbogbo wọn jọ sẹ́gbẹ́ o ṣùgbọ́n ẹ̀yọ̀ kí n kẹ́ ìgbà tí wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí tó wáyé pé nǹkan tí mo ti máa jẹ ní oṣù bí ni mo wá ní kò lè pinnu kí kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò ìdùn ní pé nǹkan tí mo máa jẹ ni mo wá jẹ ní òṣèlú bí mo ṣe bí a ṣe máa tún Nàìjíríà ṣe tá máa tún ilé ìyàn dúdú ṣe tá máa gbé àwọn èèyàn dúdú tá máa gbé wa lárugẹ tí gbogbo àjọ máa rí wa tó máa kà wá séèyàn nǹkan tó gbé mi dé ìjọ òṣèlú nìyẹn so ìgbàdo lè yẹ pé nǹkan tá a fẹ́ ṣe náà nìyẹn mi ò lè sọ torí pé mi ò ṣe deputy governor kí kúrò ní ẹgbẹ́ torí deputy governor kan ni mo wá dé ní ẹgbẹ́ ìlọsíwájú àwọn èèyàn dúdú ni mo wá dé ní ẹgbẹ́ so nǹkan tó jẹ́ kí n dúró pa nínú ẹgbẹ́ láti kẹ́ máa bá ṣe wà lọ nìyẹn ìgbàdo lè dé ìjọba wọ́n fi mi ṣe kọmíṣánná mo dẹ̀ tuntun ṣe gbogbo wọn pa mi pé odidi mínísítì mẹ́ta ni wọ́n ti fún mi pé kí n máa ṣe kọmíṣánná mo kọ́kọ́ ṣe kọmíṣánná for commerce and industries ìgbà tó yá wọ́n tún gbé mi lọ sí kí n lọ ṣe kọmíṣánná for works and transport ìgbà tó yá wọ́n tẹ̀ gbé mi lọ sí kọmíṣánná for finance and economic planning ìyẹn ni mo ṣe títí àwọn àmì tó fi gbàjọba ní 1983 so mo ṣiṣẹ́ lábẹ́ Ọ̀nàbànjọ taratara mo dẹ̀ torí pé ẹ̀mí àtàwọ́lọ́wọ́ àjọ ń ṣiṣẹ́ papọ̀ ni ó tẹ̀sẹ̀ pé Awólọ́wọ̀ kọ́ ló ṣe gómìnà wa ṣùgbọ́n òun dá kàdé nígbà wa ní gbogbo ilẹ̀ Yorùbá bó ṣe rí nìyẹn. dáàdi ìgbà tí ó yà mí náà lẹ́nu mo rò pé ṣé àìní àwọn lídà kan nílẹ̀ Yorùbá gbọ́dọ̀ bá ṣe ń gbọ́ pé àwọn àgbà yẹn nǹkan náà ṣe ò dáa báwọn àgbà ti ń ṣe torí àwọn wa gbégbá àgbà wa ní àwọn àgbà yẹn ti bara wọn jẹ́ wọn ní àní kẹ́dúró àgbàlagbà kankan mọ́ kí wọ́n àgbàlagbà ń ṣe nǹkan báyìí gbàdúrà gbọ́ sítórì yín ẹ̀rù bà mí pé wọ́n nà yín àṣẹ deputy governor àwọn ìgbé ẹ̀dẹ̀ ìgbà tẹ́ ẹ̀ fẹ́ lọ àwọn ẹ̀dẹ̀ lọ́nà lẹ́ti gbọ́ pé kò ṣeé ṣe mọ́ ẹ̀dẹ̀ bínú ẹ̀dẹ̀ dúró pátì yẹn sọ pé fẹ́ pòun pátì mo kọ́ nípa àwọn ọmọ ayé ìsìn àti bínú pé àṣemọ́ àti Awólọ́wọ̀ tẹ pé gbàdẹ́ ti dálẹ̀ tájọ fẹ́ ṣe àdúgbò mi ò ṣe mọ́ ẹ̀dẹ̀ bínú kò ń bẹ̀ ẹ̀dìgbà ẹ̀dẹ̀ rí ẹ̀dẹ̀ bá Awólọ́wọ̀ bínú ẹ̀dẹ̀ bá ní kankan bínú ẹ̀dẹ̀ rètè ní kíní ẹ̀dẹ̀ wà pàṣẹ ìdọ̀lá mẹ́ta ẹ̀dẹ̀ yẹsẹ̀ kò ń bẹ̀ tó yà mí lẹ́nu pé àwọn àgbàlagbà kan ìwà tẹ́ pé a gbọ́dọ̀ máa fojú pa wọlé ẹ̀ṣẹ̀ bọ̀ mo gbọ́dọ̀ béèrè pọ́ṣẹ̀ yẹn lọ́wọ́ yín lè ní adẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé àìláwọn àgbàlagbà tí àìlè fẹ̀yìntì nílẹ̀ Yorùbá pé àlérú ìwà nílẹ̀ Yorùbá because bá ṣe ń gbọ́ pé àwọn àgbàlagbà yẹn pé wọ́n yẹn ń ṣe àmọ́ wá ń sìn wọn ò bílí pé àwọn àgbàlagbà pé wọ́n ṣe nǹkan náà fẹ́ kàn ṣe pé wọ́n ṣe tó pé mọ́tò fún àgbàlagbà wọn gbogbo wọn corrupt but àwọn máa ń sọ fún pé gbogbo àgbàlagbà kan ló corrupt fún ìgbóyà wọn ti ba bẹ̀ jẹ́ àti ẹni sọ pé àgbàlagbà kan gbogbo wọn kọ́ ló corrupt pé àìní àwọn àgbàlagbà tẹ́ pé tán ìgbà tí ìwà tán ìṣe ti Awólọ́wọ̀ dọ̀là mẹ́ta nǹkan fi ìfẹ́ tí Olúwa sọ ká ṣe fún àwa ọmọ Oòduà thank God pé fún ìròyìn dáàdì ẹjọ́ tó bèrè kí nǹkan lẹ́yìn ok ẹ má sọ yìí. tí bá lè túbọ̀ ṣàlàyé díẹ̀ sí dáàdì. ní àkókò tí àwọn Awólọ́wọ̀ ẹ̀ka àwọn Awólọ́wọ̀ ń ṣèjọba àgbà action group gbogbo ọlámọ iṣẹ́ ribiribi tí àwọn action group ṣe nílẹ̀ Yorùbá nígbà yẹn bó tilẹ̀ jẹ́ pé a lè sọ pé bóyá corruption lè ṣe òtórí wọn kì í ṣe áńgẹ́lì ṣùgbọ́n wọ́n ṣiṣẹ́ dáradára fún ilẹ̀ Yorùbá tó jẹ́ pé ilẹ̀ Yorùbá ló jẹ́ number 1 nígbà yẹn regional government à ń lò western region eastern region northern region western region bí táwọn Awólọ́wọ̀ ti ń ṣèjọba lórí nípa ti action group ibẹ̀ ló bá ń ṣe aṣáájú ní gbogbo nǹkan. Ibẹ̀ láti kọ́kọ́ ní free education, ibẹ̀ láti kọ́kọ́ ní television Nàìjíríà, ibẹ̀ láti kọ́kọ́ ní farm settlement, agriculture, ibẹ̀ láti ní oríṣiríṣi housing estate development, several companies tó ń ṣiṣẹ́ tó mú wọlé pápáwọn ìjọba. Tẹ́gbẹ́ àwọn èèyàn wá fi taratara ṣiṣẹ́ tó àwọn èèyàn dẹ̀ fẹ́ràn wọn. So
irú nǹkan bẹ́ẹ̀ irú ìṣèjọba bẹ́ẹ̀ làwa sì gbé lọ́kàn pé ó yẹ ká máa ṣe ká máa fi tọkàntọkàn ṣiṣẹ́ láti fi sin àwọn èèyàn láti fi tún ìlú wa ṣe. ṣùgbọ́n pẹ̀lú ìgbà táwọn ológun ti gba ìjọba tó lè jẹ́ pé tó ti dá ìjọba padà tó jẹ́ pé àwọn ológun ló ti padà tó wọ́n wá ń ṣèjọba wọ́n ti ba ìjọba jẹ́ Nàìjíríà. àwọn tó ṣèjọba yìí ṣe wọ́n ṣèjọba torí wọ́n fẹ́ tún ìlú ṣe mọ́. àtẹ́tí mo ṣe sọ tẹ́lẹ̀ wọ́n fẹ́ jẹ̀lú ni. ọ̀jẹ̀lú ni wọ́n. wọ́n yẹn wá kiri ọ̀pọ̀lọpọ̀ lórí ìpínlẹ̀ tó bá lọ sí politics bẹ́ẹ̀ wá rówó ṣe ọmọ wa rówó ṣe gbogbo ẹbí arówó ṣe ìyá ò ní jẹ wọ́n mọ́. so ikọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ wá ní politics nìyẹn. and unfortunately àwọn ọmọ kéékèèké àwọn ọmọ wa ìyẹn inú ìlera wa bí wọn ṣe báyìí ní tí wọ́n dẹ̀ mọ̀ pé ọ̀nà míì wà téèyàn fi ń ṣèjọba ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lù ní ìsìn ní ọmọdé wọn ò tí ì bí wọ́n gbọ́dọ̀ àwọn Awólọ́wọ̀ ṣèjọba. sọ̀rọ̀ báwọn lọ́wọ́ ṣe jọba àwọn lọ́wọ́ ṣe wọ́n ti ṣèjọba yẹn ó jẹ́ nǹkan tó ṣàjèjì sí wọn. tó wọn ò tí ì bí wọ́n gbà yẹn. bẹ́ẹ̀ni. nǹkan tó mọ̀ ní bí àwọn tó wà ìjọba ní ìsìn ṣe ń ṣèjọba. ní ìjọba mo yẹ kó jẹ ìzálẹ̀. sọ àwọn ọlọ́kọ̀ ló wá ya pé káwọn náà débẹ̀ káwọn náà lọ́kọ́wọ́ jẹ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwọn tá a ti mọ̀ tá a ti bá Awólọ́wọ̀ ṣiṣẹ́ àwa ò lè ṣerú ìjọba bẹ́ẹ̀ yẹn. ìrẹ́ni sọ fún wọn pé ìjọba kọ́ nìyẹn bí ìwọ̀n a kì í ṣe ìjọba bẹ́ẹ̀. a ò lè wá yí padà kúrò kúrú kan tá a ti mọ̀ pé kò tọ́ ká tó wá bẹ̀rẹ̀ sí báwọn ṣe kan tí ò tọ́ a mọ̀ pé kan tó ń ṣe ò tọ́ tí wọ́n máa lọ síjọba láti lọ kówó jẹ. bẹ́ẹ̀ bá kúkú tí ìráyè láti ṣèjọba kó sì jókòó sílé ẹ̀. ṣùgbọ́n àwọn àgbà wípé ọjọ́ tó dáa sí ó sì ń bọ̀ níwájú. Nígbà tá a ní láti jẹ ní láti fi ọ̀nà hàn àwọn ọmọ wa láti fi ọ̀nà hàn àwọn ọmọ kéékèèké tó fẹ́ lọ sí òṣèlú. A ní láti fọ̀nà hàn wọ́n gan-an láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ wípé ìjọba ìṣòwò àǹtà báyìí kì í ṣèjọba wọ̀ kì í ṣe fẹ́ ṣèjọba. Tí ẹ bá fẹ́ ṣèjọba gbogbo nǹkan tó wù ú fẹ́ lára ní àpò tara á sì kọ́kọ́ kí yẹn pamọ́ ná nǹkan tó dáa fún ìlú ló máa wá nǹkan tó máa mú kí ìlú dáa ló máa wá nǹkan tó máa gbé orílẹ̀-èdè ga ló máa wá. Pẹ̀lú orílẹ̀-èdè bá dáa tí gbogbo ìlú bá dáa kálukú ádágúnlé kálukú wa náà. bẹ́ẹ̀ni. ìyẹn ni àwọn ọmọ wa ò tí ì yé wọn ní ìṣe. torí pé dáàdi torí mọ́tò fún àwọn ọmọ wa tó wà ń ta sí mọ́bìlì pé àwọn àgbàlagbà yẹn ló ba nǹkan jẹ́ so ló fàdé pé wọ́n fi pé àwọn àgbàlagbà yẹn disappoint àwọn fẹ́ gbára wọn fúnra wọn pé àwọn àgbàlagbà yẹn disappoint àwọn pé especially nílẹ̀ Yorùbá pàpà wa wọn pé àwọn kan náà àgbàlagbà Yorùbá wọ́n disappoint wọn. oríṣiríṣi àwọn àgbàlagbà ló wà gbogbo àwọn àgbàlagbà kan ló ti bà nǹkan jẹ́ àwọn àgbàlagbà kan wà tí wọ́n ti dalẹ̀ pápá ibi láwọn tí a ti lè sọ pé bóyá ó ti tẹ̀lé Awólọ́wọ̀ rí àwọn kan wà tí wọ́n ti dalẹ̀ tí wọ́n ti tẹ̀lé nǹkan tí wọ́n ṣe ń ta ní ìsinyìí ṣùgbọ́n gbogbo kì í ṣe gbogbo wọn ti dalẹ̀ irú àwọn bíi Chief Adébánjọ a lè sọ pé yẹn ti dalẹ̀ ibi tó wà gbàdá Awólọ́wọ̀ wà náà lóṣù wà tí yíde títí ìgbà tí ó sọ̀rọ̀ yìí. Ayọ̀ Adébánjọ. Ayọ̀ Adébánjọ irú ti Fásọ̀rántì a lè sọ pé yẹn dalẹ̀ ibi tó ti wà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbàtẹ́wọ̀n àtàwọn Awólọ́wọ̀ yọ ń ṣe ìgbẹ́jọ́ ló sì wà báyìí fún àwùjọ ní aṣáájú Afẹ́nifẹ́re bá a ṣe ń sọ̀rọ̀ yìí. irú àwọn àtàkì ẹ̀jẹ̀ ọmọ lẹ́yìn wọn àti ìṣèlú òkèbí olóòbí kọ́kọ́ rí yàtọ̀ sí ọ̀nà Awólọ́wọ̀. ṣùgbọ́n a lè dárúkọ àwọn tó ti dalẹ̀ bí òfẹ́ máa dárúkọ wọn ara mọ̀ ní àwọn tàbí ọ̀ṣẹ́ UPN tó yẹ kí wọ́n lè gbà ní ìsìn wọn ti dalẹ̀. wọ́n wà náà tó ń kó gbogbo àwọn ìjọba burúkú wá sílẹ̀ Nàìjíríà. ìjọba Boko Haram wọ́n wà náà tó ń kó wọn sílẹ̀ Nàìjíríà. exactly tó ń kà bẹ́ẹ̀ sìn. kó má di pé ẹ̀rọ dárúkọ wọn ni àwọn ará wa náà ti dalẹ̀ láti lọ jẹ́ ìfún. mo lè jẹ́ òní wọn. gbogbo wa kọ́ la ti dalẹ̀. torí pé àwọn ọmọ wa torí pé táìmù tí dáàdì Afẹ́nifẹ́re ká tó wá sí orí ibi tá à ń lọ gan Afẹ́nifẹ́re dáàdì Afẹ́nifẹ́re kí ni Afẹ́nifẹ́re dáàdì. Afẹ́nifẹ́re ó túmọ̀ sí wípé à ń fẹ́ ire fún gbogbo èèyàn. ṣé kò
fẹ́ gbọ́ tí ó tún máa fẹ́ ní pẹ́ẹ́lí ló fẹ́ bẹ́ẹ̀ mọ̀. ẹ kí ni iṣẹ́ tá a Afẹ́nifẹ́re ṣe fún wa nílẹ̀ Yorùbá báwo náà yìí jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Mi ò gbọ́ gbọ́dọ̀ wí. Mo ní kí ni àwọn Afẹ́nifẹ́re báwo náà ṣe jẹ́ fún wa nílẹ̀ Yorùbá àwọn Afẹ́nifẹ́re báwo náà ṣe jẹ́ fún wa nílẹ̀ Yorùbá àwọn Afẹ́nifẹ́re iṣẹ́ wo náà ṣe fún wa nílẹ̀ Yorùbá. Nígbà tí bóyá wàá ti gbọ́ action group rí. Bẹ́ẹ̀ ni dáàdì. Action group ni ìjọba ẹgbẹ́ àwọn Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ ni. Káwọn èèyàn wá bá lè mọ̀ sí mọ action group àwọn tó jẹ́ pé Yorùbá ni wọ́n lọ́ra gbẹ́ wọ́n ti túmọ̀ sí Yorùbá tí wọ́n túmọ̀ sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re. So tí wọ́n action group ní Yorùbá òun ni ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Orúkọ tí wọ́n pe action group ní Yorùbá ni Afẹ́nifẹ́re. So láti gbà yẹn ló jẹ́ pé gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ kí ẹgbẹ́ ti àwọn ọ̀nà ìlànà ti Awólọ́wọ̀ gbogbo àwọn ẹgbẹ́ ti Afẹ́nifẹ́re ìlànà ti Awólọ́wọ̀ la máa ń tẹ̀lé láti ṣèjọba. So a máa ń wá èrè fún gbogbo èèyàn fún gbogbo ilẹ̀ Yorùbá. Ìyẹra sí pé àpò ara wa ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìgbà Nàdẹ́kò nígbà June 12 tí Abíọ́lá win election. Bẹ́ẹ̀ ni sà. Tí Abacha ṣe Babangida náà election tó ti pé Abacha gbàjọba tí Abacha fẹ́ sọ gbogbo Yorùbá dẹrú. Àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà la sọ pé rárá Yorùbá ò ní ṣerú ẹnì kankan tí a kọ̀ jálẹ̀. Tí ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí pa Yorùbá ṣùgbọ́n bí wọ́n ṣe ń pa wá tó síbẹ̀síbẹ̀ ní Afẹ́nifẹ́re kọ̀ jálẹ̀ pé rárá o a ò gbàdá Abacha Yorùbá ò ní ṣerú ẹnì kankan. Títí ọlọ́dẹ tó ràn wá lọ́wọ́ tí ó tó fi mú Abacha lọ. Sọ àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re náà là ń jẹ́ Nàdẹ́kò ń gbà yẹn. National Democratic Coalition. Bẹ́ẹ̀ sà. Ẹgbẹ́ ìlàfíìgbà ẹgbẹ́ ìtìwálẹ̀ tó jẹ́ ẹgbẹ́ AD. Gbogbo ẹgbẹ́ tábàjá dálẹ̀ àní bàbájá ṣẹgbẹ́. Àgbà ẹgbẹ́ ìtìwálẹ̀ AD. Ẹgbẹ́ ìlànà tó wọlé ẹ̀fà ẹgbẹ́ ẹ̀gọ́ lè fún ìjọba ṣe sẹ́nítọ̀ nígbà tí mo wọlé 1999. Mo fi lọ sí sẹ́nítọ̀ tí mo fi represent Ogun State ní Senate. Bẹ́ẹ̀ni. So gbogbo ìgbà tó bá fẹ́ kọ ìyà fún Yorùbá Afẹ́nifẹ́re ló ń kọ ìyà lẹ̀ fún Yorùbá. Gbogbo ìgbà tí ìjà bá fẹ́ jẹ Yorùbá tí wọ́n dàbí ìpínlẹ̀ fẹ́ kó Yorùbá lẹ́rú tàbí wọ́n fẹ́ fọwọ́ rọ́ Yorùbá sẹ́yìn Afẹ́nifẹ́re ló máa ń gbèjà fún Yorùbá tó máa ń kọ ìyà lẹ̀ fún Yorùbá tó dá wà fún nìyẹn. Torí àwọn ọmọ wa ń sìn wọn believe nípa Afẹ́nifẹ́re wọn mọ iṣẹ́ tí Afẹ́nifẹ́re dáàdì fẹ́kẹ́ ṣe ẹni bá ṣe tó dé mọ nípa Afẹ́nifẹ́re pé wọn ò rí lè mọ much nípa Afẹ́nifẹ́re wọn believe pé Afẹ́nifẹ́re kò sí nǹkan náà ṣe fún wọn fi bẹ́ẹ̀ believe nípa Afẹ́nifẹ́re pé kí ló ń jẹ́ Afẹ́nifẹ́re àwọn sọ̀rọ̀ Afẹ́nifẹ́re kí ló ń jẹ́ Afẹ́nifẹ́re wọn fi bẹ́ẹ̀ believe nípa Afẹ́nifẹ́re púpọ̀ wọn ò rí lè mọ nǹkan tí Afẹ́nifẹ́re ṣe fún wọn nílẹ̀ Yorùbá sà dáàdì. Wọ́n mọ̀ tán ní bí ìwé ìyẹn ní yẹn tìyẹn lójú ká tí wọ́n tó ti wá máa mọ ìtàn ìyẹn ní ìtọ́wọ̀n ìgbógbè ní history. Bẹ́ẹ̀ bá mọ history á mọ̀ wípé láìsí Afẹ́nifẹ́re Abacha bá ti kó gbogbo Yorùbá lẹ́rú tán. Afẹ́nifẹ́re ló gbajú ilẹ̀ Yorùbá lẹ̀ lọ́wọ́ Abacha. Láìsí Afẹ́nifẹ́re gbogbo àbájídẹ́rú àwọn Fúlàní Afẹ́nifẹ́re ló ń gbà wálẹ̀. Èyí tó kàn níṣì ni pé kí gbogbo àwọn ọmọ tó bí mọ̀ nípa Afẹ́nifẹ́re yẹn àwọn ọgọ́dá Afẹ́nifẹ́re ìdọ̀là àbẹ́ kí gbogbo wọn lọ kóra wọn jọ kí wọ́n dáwọn náà wá já wọn gan gbogbo ọjọ́ ọ̀la Nàìjíríà wà lọ́wọ́ wọn ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ó wà lọ́wọ́ wọn tọ́lọ́ ọjọ́ ọ̀la Yorùbá bá máa dá ọwọ́ wọn ló kù sí. A máa tó bẹ̀rẹ̀ sí kó ẹgbẹ́ Afẹ́nifẹ́re jọ ní ọ̀tún ní ìṣe láti pé kó tó wọ̀ gbòòrò sí. Ká kó gbogbo àwọn ọmọdé jọ sínú ẹ̀ kán pọ̀ nínú ẹ̀. Kẹgbẹ́ Afẹ́nifẹ́re kó wà ní gbogbo kúlẹ̀kúlẹ̀ ilẹ̀ Yorùbá káàkiri. Kó má sí àdúgbò kan tàbí àgbègbè kan tí yẹ kò sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Kí gbogbo àwọn ọmọdé kan pọ̀ ní ẹ̀wọ́n lẹ́ka àwọn kan ni wọ́n ṣe ẹgbẹ́ yìí. Mo rò pé ìjókòó nìyẹn láti kó ẹgbẹ́ Afẹ́nifẹ́re jọ káfẹ́ gbòòrò gan-an. Kí àmọ́ yíkiri kan wà ń bẹ̀. Ọjọ́ ìlà Yorùbá wà àwọn gan náà ní Afẹ́nifẹ́re afẹ́sọ Afẹ́nifẹ́re ti ti wọn. Torí pé iṣẹ́ tó kàn tá a fẹ́ ṣe nísìnyí. Torí pé àwọn èèyàn bìrì pé àwọn àgbàlagbà ló wà ní Afẹ́nifẹ́re pé àwọn Afẹ́nifẹ́re pé àwọn ọmọ kéré ò lè jẹ́ wà ní wọn bọ̀dùbà tí máa rí irú Yínká Odùmákin
Ọ̀túnba Kọ́lé Ọmọlúlú and those young man tó wà ní afẹ́fẹ́ ó yà mí lẹ́nu mo gbọ́ pé àgbàlagbà ló máa ń wà ní afẹ́fẹ́ ṣùgbọ́n àjẹ́ tó bá sọ pé ẹ̀dùn fẹ́ kọ́ àwọn ìkéré mọ́ra ń sọ tó yà mí lẹ́nu pé ṣé àwọn ìkéré bá jọ̀nà afẹ́fẹ́ dáàdì ṣé wọ́n lè lẹ́nu ọ̀rọ̀ ńbẹ̀ ṣé wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè opinion wọ́n lè sọ nǹkan tó wọ́n lè sọ nǹkan tó ń jẹ wọ́n lọ́kàn tí wọ́n lè sọ ńbẹ̀. a máa bẹ̀rẹ̀ sí ṣe àtúntò inú ẹgbẹ́ Afẹ́nifẹ́re báyìí tó bá ti di ní ìlú ti nǹkan lockdown tó wà ń ta ìlú ti tàwa dúró tí ọ̀rọ̀ lockdown coronavirus bá ti lọ́lẹ̀ a máa bẹ̀rẹ̀ sí ṣe àtúntò tó jẹ́ pé àwọn ọmọdé kan ló máa wà ní ìjáde most of the gbogbo àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní local government o tàbí ní ward o tàbí ní state o àwọn ọ̀dọ́ ló máa pọ̀ jù nínú ẹ̀ tó lè máa control rẹ̀. So that ibẹ̀ láti máa kọ́ tó ti máa ní experience láti lè gain experience for national leadership. So that ẹgbẹ́ ọ̀dọ́ kò ní jẹ́ ẹgbẹ́ àwọn àgbàlagbà máa tó bẹ̀rẹ̀ sí kú wọn máa lọ. Tí àgbà kó àwọn ọ̀dọ́ sínú ẹ̀ táwọn àgbàlagbà bá lọ ẹgbẹ́ àparò. So aláàbí sọ ẹgbẹ́ yẹn jẹ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ gan ni a máa bẹ̀rẹ̀ sí ṣe àtúntò tó máa sọ ẹgbẹ́ yẹn jẹ ẹgbẹ́ ọ̀dọ́ ní ward ní local government ní state àti ní national pàápàá tó jẹ́ pé àwọn ọ̀dọ́ ló máa pọ̀ jù bẹ́ẹ̀. Àwọn àgbà á ṣì wà ń bẹ̀ láti máa fún wọn ní ìtọ́sọ́nà ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ló máa pọ̀ jù nínú ẹ̀. Ó jẹ́ pé dáàdì igi ní ipò yín ní Afẹ́nifẹ́re náà sàn tó mọ̀ pé ẹ̀yin public secretary ọ̀ whatever kí ni ipò yín ní Afẹ́nifẹ́re dáàdì kí ni ipò yín ní Afẹ́nifẹ́re. Mo ní kí ni ipò yín ní Afẹ́nifẹ́re kí ni ipò yín ní Afẹ́nifẹ́re. Àfikún ní àwọn aṣáájú Afẹ́nifẹ́re ní mínísì I'm one of the leaders. I'm one of the leaders, but I'm the leader from Ogun State. I'm the Ogun State leader. Okay. Tó mọ̀ pé Ogun State leader of Afẹ́nifẹ́re. Ó jẹ́ pé ẹ ti jẹ bí mi mọ ọkọ̀ tẹ́jẹ́ ń táìmù kan nínú Afẹ́nifẹ́re olóyè kan tẹ́jẹ́ ń tẹ́lẹ̀ láfẹ́nifẹ́re. I was the national secretary. Okay. I was the secretary general of Afẹ́nifẹ́re for more than 10 years. Okay. I was the secretary general for more than 10 years up to 2011. Okay. 2011 ni mo gbé ipò yẹn lẹ̀ fún Chief Arúgbófà. Arúgbófà, okay, Chief Arúgbófà, okay. Chief Arúgbófà is now the current secretary general. Okay. But for more than 10 years, I was the secretary general. Afẹ́nifẹ́re. Okay. Dáàdì Afẹ́nifẹ́re náà tó wá pín oríṣiríṣi. A rí Afẹ́nifẹ́re inú group Afẹ́nifẹ́re kíníkan Afẹ́nifẹ́re Awólọ́wọ̀ Afẹ́nifẹ́re ó pọ̀ gan-an. A ní nínú Afẹ́nifẹ́re náà àtúrí Professor one of your member n'Afẹ́nifẹ́re tó ń set up Yorùbá Congress. Yorùbá World Congress. Dr. Akintoye tẹ́ pé ó dẹ̀ wà nínú Afẹ́nifẹ́re. Ó dẹ̀ wà nínú Afẹ́nifẹ́re. Kí ló ṣẹlẹ̀ nínú Afẹ́nifẹ́re gan-an lórí pé ó yẹ pé ẹ pín oríṣiríṣi. Afẹ́nifẹ́re òpó oríṣiríṣi Afẹ́nifẹ́re kan ṣo ló wà. Bẹ́ẹ̀ mo ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo ní àwọn kan ti dalẹ̀ àbí tó gbọ́ pé mo sọ bẹ́ẹ̀. Mo gbọ́ dáàdì. Sọ Afẹ́nifẹ́re kan ṣo ló wà. Ní 1999 nígbà tí mo sọ pé ẹgbẹ́ ìdì ní gbogbo wa fi contest tàbí wọlé. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ ìdì náà ni àbẹ̀rọ̀ fún president ṣe Fáláì tó fẹ́ ti president. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ wá sí ìrántí ìgbà yẹn. Mo rántí dáàdì mo rántí gbogbo ẹ̀. Ìgbà yẹn àwọn méjì ni wọ́n du ipò yẹn ní abẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n fẹ́ lọ contest presidency. Olúfàlàyé àti ti Bọ́lá Ìgè ọlọ́dún dáradẹ̀ ìdìbò fún lábẹ́lé kìíní yẹn bọ́ sọ́wọ́ Olúfàlàyé. Tí ò ń gbọ́ mi. Àbọ̀ dáàdì mo gbọ́dọ̀ yín dáàdì mi fẹ́ ń darọ̀ tí mo gbọ́dọ̀ yín dáàdì. So ìyẹn dá kùsùnú díẹ̀ lẹ̀ láàrin Bọ́lá Ìgè àti àwọn aṣáájú Afẹ́nifẹ́re. Torí Bọ́lá Ìgè rí pé ṣe lóró wípé àwọn aṣáájú ni wọ́n fẹ́ wù. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdẹ̀ rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn kan nu wa tí wọ́n ti ní ambition láti máa lò. Bẹ́ẹ̀ni. Láti jára wọn gbà lọ́wọ́ àwọn lídà tí wọ́n fẹ́ gbọ́dọ̀ wọn lídà mọ́. Bẹ́ẹ̀ni.
wọ́n lo opportunity yẹn láti fi sọ pé àwọn ń support Bọ́lá Ìgè. So ìyẹn lọ́ fi dá ìjálẹ̀ náà fi pín Afẹ́nifẹ́re. Okay. Tó fi yá lọ. Okay. Bẹ́ẹ̀ Afẹ́nifẹ́re Bọ́lá Ìgè làwọn ń support. Okay. Wọ́n fi ń gbèjà Bọ́lá Ìgè. Bẹ́ẹ̀ mi yẹ. Bẹ́ẹ̀ni. So ìjà Bọ́lá Ìgè tó láwọn ń pè. Bẹ́ẹ̀ni sà. Wọ́n fi ń tàpá sí àwọn ọ̀ṣájú Afẹ́nifẹ́re ni. Ibẹ̀ ló ti yapa lọ. Wọ́n ti kálẹ̀ sọ pé ìbẹ̀rẹ̀ sáà ni wọ́n ti yapa. Ìbẹ̀rẹ̀ àwọn orí òfẹ́ máa dárúkọ wọn gbogbo yín lẹ ti mórúkọ wọn. Àmọ̀ wọn dádì àmọ̀ wọn àwọn náà ló wà àwọn ló bá àwọn tó wà gbọ́dọ̀ ṣe é sí. Ìgbà tí wọ́n lọ tí wọ́n fẹ́ jẹ́rùkọ mi ìtura Afẹ́nifẹ́re ní Yorùbá mọ̀. Bẹ́ẹ̀ni. Afẹ́nifẹ́re ní Yorùbá mọ̀ ni wọ́n ní rìgáàdì fún ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. So wọ́n wá lọ kó àwọn èèyàn kan jọ tí wọ́n pè wọ́n ní Afẹ́nifẹ́re Renewal Group ARG. Ìbẹ̀rẹ̀ ARG ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n ARG wọ́n ti gbọ́ àjòkú níṣẹ́ náà wọ́n ti gbọ́ àjòkú níṣẹ́ gbogbo ìgbà kan wà tí wọ́n jọ ẹran ṣùgbọ́n afẹ́ má gbúrò wọn mọ́ báyìí níṣẹ́. Láti ẹ̀gbúrò wọn mọ́. So kì í ṣe pé bóyá àwọn òkìtà Afẹ́nifẹ́re ní iná ọjọ́ tàpátá Afẹ́nifẹ́re nìyẹn ní Afẹ́nifẹ́re Renewal Group. Ọ̀pọ̀lọpọ̀ orí wọn ló lè dé padà wá ní kọ̀ọ̀kan sí Afẹ́nifẹ́re tó lè dé pé wọ́n ṣìnà ni wọ́n ṣì wọ́n lọ́nà. Àwọn tó ṣì wọ́n lọ́nà àdẹ̀mọ̀ wọn. Àwọn tó ṣì wọ́n lọ́nà gan-an náà ni wọ́n kó Nàìjíríà débi tó wà yìí. Bẹ́ẹ̀ni wọ́n ìwà ń bẹ̀. Wọ́n ìwà ń bẹ̀. Nípa ti Pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè. Bẹ́ẹ̀ni. Òun ò sọ pé òun ò ṣe Afẹ́nifẹ́re mọ́. Ó sì wà ní Afẹ́nifẹ́re. Ṣùgbọ́n mo rò pé ojú ló ń kọ́ yẹn. Ojú ló ń kọ́ ni wípé àwọn kan wà tí wọ́n sọ pé àwọn ọ̀dọ́ kan wà tí wọ́n sọ pé wọ́n ti fẹ́ bá Nàìjíríà ṣe mọ́. Pé àwọn fẹ́ dá Oòduà Republic. Àti ẹ̀ ń bọ̀ ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ gbogbo wa la nǹkan tó ń sọ yìí wa ṣùgbọ́n ní bẹ́ẹ̀ yàn ṣe ń ṣe bọ́mọdé ti máa ṣe ìkọ́lẹ̀ rọ̀ sí bẹ́ẹ̀ gbẹ̀lẹ́gbà ṣe máa ṣe. Bẹ́ẹ̀ni. So mo rò pé àwọn yẹn ni wọ́n lọ fa Akíntóyè tí wọ́n dáwọn fẹ́ fi ṣe nígbà tí wọ́n lọ sọ pé òun làwọn tẹ̀ fẹ́ fi ṣe nígbà. Bẹ́ẹ̀ni. Mo rò pé Akíntóyè òun náà gbọ́ jù yẹn lọ. So síbẹ̀ kò kúrò kúrò ní Afẹ́nifẹ́re tó ń bọ̀ pé tó bá ti kúrò ní Afẹ́nifẹ́re òun tọ́ nìyẹn. Tó ṣe ìyẹn lọ sí ìyẹn láti pínlẹ̀ tá à ń wò ó. Gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ ṣe Oòduà Republic yìí náà lágbára lọ́wọ́ àwọn gbogbo wọn láti máa kó jọ sínú Afẹ́nifẹ́re tó ra wọn nínú wọn náà ló ti máa ṣe aṣáájú Afẹ́nifẹ́re lọ́la. Torí gbogbo kan tí wọ́n sọ pé tí yóò tó tẹ́ wọn lọ́rùn gbogbo wa náà ni ò tẹ́ lọ́rùn. À ń bọ̀ ń bẹ̀ mọ́. Ìkọ̀dé Nàìjíríà ti tẹ́ wọn lọ́rùn gbogbo wa náà ni Nàìjíríà ò tẹ́ lọ́rùn mọ́. Bẹ́ẹ̀ni bí ká bẹ́ẹ̀ lo gangan ni. Ṣùgbọ́n ó ní bí àgbàlagbà ṣe ń ṣe ó ní bí ọmọdé ṣe ń ṣe. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀. Because torí pé dáàdì torí pé mo ní torí pé ibi tí mo fẹ́ lọ gangan ni mo ń bọ̀ ń bẹ̀ gangan mo ń bọ̀ ń bẹ̀ because ọ̀rọ̀ yẹn ń jọ oúnjẹ àwa ọ̀dọ́ oúnjẹ wa lọ́kàn gan àti pé a fẹ́ ṣe Nàìjíríà mọ́ pé Odùduwà la. Exactly. Bó ti ń jẹ ìyàtọ̀ lọ́kàn ló ń jẹ àwa náà lọ́kàn ló ń jẹ àwọn àgbàlagbà náà lọ́kàn. Ṣùgbọ́n àwọn tó jẹ́ ti rí ìkọ̀lẹ́ kan wọn ní fẹ́ kí wọ́n tó rí ìkọ̀lẹ́ méjì lẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ni. Ni wọ́n ti máa rìn wọ́n ní láti dọ́gbọ́n sí bó ṣe máa ṣe. Dájú afẹ́ mọ. Wọ́n lè ṣe bí ọ̀dọ́ ṣe máa ṣe. Afẹ́ mọ stand ẹ̀yin àgbà nípa Odùduwà wa afẹ́ mọ stand gangan kí lẹ advice wa ká ṣe because ẹ mọ̀ pé kí ni stand gangan nípa Odùduwà yẹn náà sára kò fẹ́ mọ̀. Kí ni stand ẹ̀yin àgbà Yorùbá nípa Odùduwà tá à ń sọ yìí. Àwọn ọ̀rọ̀ kan wà téèyàn kì í sọ síta lórí rédíò tàbí lórí Okay. Gbogbo ọ̀rọ̀ àwọn Haúsá tàbí Fúlàní kan ni wọ́n sọ síta. Òdodo ọ̀rọ̀. Èyí tí wọ́n pè ní ẹni wọ́n tẹ̀ ń ṣe lọ́dún pọ̀ jù. Bẹ́ẹ̀ni. Lákòóso máa rí nǹkan tí wọ́n ń ṣe dáàbí wọn tẹ̀ ní sọ wọn ní sọ jáde. Òdodo ọ̀rọ̀. Àwọn Yorùbá náà láti kọ́ gbọ́ bá ti máa ṣe nǹkan táà ní máa pariwo.
mo ti sọ láàárọ̀ yìí pé kí wọ́n má jẹ́ kí àwọn èèyàn wọ̀ wá láàrin mo ti sọ láàárọ̀ yìí pé ṣé ìgbà tí mo sọ yẹ ẹ. ó ti yé mi dáàdì mo dé ti sọ láàárọ̀ yìí pé kí àgbọ̀dọ̀ jẹ́ káriwo kó pọ̀ jù kọ́ náà exactly ṣe lọ. àmọ̀ṣe lábẹ́lẹ̀ àmọ̀kọ̀dá ṣe lábẹ́lẹ̀ ó ti yé mi. ẹ máa ẹ tọ́jà bá wà fẹ́ ṣe fẹ́ máa ṣe lọ. ariwo kọ́ ni iṣẹ́. bẹ́ẹ̀ni ok nǹkan tí màá sọ nìyẹn. ó dà bẹ́ẹ̀ dáàdì ó dà bẹ́ẹ̀ because ó ti yé mi èmi náà ti sọ láàárọ̀ yìí pé gbogbo nǹkan kí nǹkan wà secret wọn náà mi wà láàrin wa dé pé wọn ṣe ju wa wọn fẹ́ gbọ́ wọn fẹ́ lórúkọ Yorùbá wọn gbọ́rọ̀ wa wọn gbé síra nǹkan dábàá ṣe ká máa ṣe nǹkan ká máa ṣe lábẹ́lẹ̀ dáàdì kí ni relationship tó wà lẹ́yìn Afẹ́nifẹ́re pẹ̀lú Ohanaeze Ndigbo kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Afẹ́nifẹ́re pẹ̀lú Ohanaeze Ndigbo. ok ẹ̀fọ́ àwọn Afẹ́nifẹ́re àti Ohanaeze àti Pandef bẹ́ẹ̀ wà á ti gbọ́ nípa Pandef. àwọn middle àwọn Niger Delta ok. àwọn Pan Niger Delta Development Forum àwọn South South. bẹ́ẹ̀ni. àti àwọn Middle Belt Forum náà Middle Belt àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn àjọṣe wà láàrin wa nípa ọ̀rọ̀ restructuring. ok. àfẹ́ kí Nàìjíríà restructure. ká restructure ká padà sírú constitution tá à ń lò nígbà táwọn Awólọ́wọ̀ ń ṣèjọba. irú constitution tí Nàìjíríà ń lò gbàtàgbà independence tó jẹ́ pé region kọ̀ọ̀kan ní àǹfààní láti máa ṣètò. autonomy exactly lórí nǹkan tiẹ̀. autonomy fún region kọ̀ọ̀kan láti máa bá ètò ìjọba tiẹ̀ lọ láì bí àwọn tó kù lọ́wọ́. irú gbogbo àwọn aṣáájú Nàìjíríà ń gbà yẹn ni wọ́n jọ àgbà tó constitution yẹn orí constitution yẹn la gba independence. ó ṣe ká padà sínú constitution bẹ́ẹ̀ tó bá fún wa ní yẹn lágbè ní federal constitution. so pé ká restructure Nàìjíríà padà sí federal constitution yẹn àjọṣe tó wà láàrin wa nìyẹn. bẹ́ẹ̀ni. orí àjọṣe yẹn lájọṣe papọ̀ for the last 3 or 4 years àtijọ́ ṣe papọ̀. ok pẹ̀lú Ohanaeze Ndigbo gbogbo Nigeria must be restructured. ok. but bí Nàìjíríà bá ní ṣe restructure ìyẹn ni àwa Yorùbá ní aládìmọ̀ bá ti máa ṣe ọ̀rọ̀ wa. exactly tó má kú àkàwọn fẹ́ kó ṣe báyìí nǹkan dáa fẹ́ ṣe lẹ́yìn ìgbà yẹn náà bá fẹ́ kó restructure ẹ̀kọ́ òkè kí láwọn fẹ́ ṣe lẹ́yìn ìgbà yẹn táwọn bá gbà bẹ́ẹ̀ ni. bí wàá ní ṣe restructure bá ní kó restructure náà bá restructure. táwọn bá gbà. ẹsẹ̀ jáde máa gbé inú ìkó wa ló máa wà ká máa gbé ṣẹ̀yẹ lọ. inú ìkó wa ló máa wà. òdodo ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ pẹ́ fún wa yẹn àgbà ẹ̀ẹ́dẹ̀ pẹ́ fún wa lágbára lọ́mù ẹ̀ẹ́dẹ̀ pẹ́ fún wa ìwọ́n nǹkan tó ń bá wa máa yíkiri tó ń bá wa lẹ́rù náà ni pé dábàá pé àwọn àgbà tó ń bá gbà kí ni a máa ṣe ṣé ìwà tó máa because ọmọ wa ní vice president sí láwọn ọmọ wa náà ní ẹtúwájú pàtì wọn bẹ̀ so ìyá dẹ̀ ń jẹ wá so pé ṣé ìjọba ìfẹ́ kàn sí wọn dẹ̀ máa ṣe election ní 2020 kálẹ̀ kọ́ máa ṣe ìsọsọ́ ìtàn bá ṣe kí la fẹ́ ṣe pé kì í ṣe bá ṣe fẹ́ ẹni ká bá sọ gbogbo ẹ̀ síta lórí afẹ́fẹ́ so ká gbogbo sisi fún ìdá lórí afẹ́fẹ́ so ká ti ní kíní ká ti ní and second kíní ní kíní ó ti yé mi and that's a very good one Esa. Yes. ọmọ wa kan wà láàrin àwọn tó ń ṣèjọba yìí kò tí gbàtà ní dárúkọ wọn tó pé bí ìyà tí a mọ̀ pé ìyà tí láti sọ látẹ̀kùn pé ìyà tí àwọn Fúlàní fi ń jẹ wá ti pọ̀ jù a dẹ̀ lọ́mọ wa vice president wà bẹ́ẹ̀ ọmọ wa kan wà láàrin tó ń pè ní Aṣíwájú Bọ́lá Tinubu jẹ́ pé àwọn ló gbé wa débi táwa lé ní ìgbà láwọn tó gbé wa kí ló wà láàrin ẹ̀yin pẹ̀lú Bọ́lá Tinubu àwọn Afẹ́nifẹ́re pẹ̀lú Bọ́lá Yorùbá pẹ̀lú Bọ́lá Tinubu because inú Yorùbá ò dùn bí ìjọ àwọn tó jọba ń pẹ̀lú àwọn tó gbéjọba yìí ó dẹ̀ wà láàrin ó dẹ̀ tó kó pọ̀ láwọn ó wà ní Afẹ́nifẹ́re tẹ́lẹ̀ ó dẹ̀ pẹ̀lú gbogbo tá à ń jà gbogbo tá à ń fẹ́ yìí. torí pé bẹ́ẹ̀ ni torí ìyà tí Buhari fi jẹ wá lé ní ìyà tí Buhari fi jẹ wá Yorùbá lé ní ó dẹ̀ wà ń bẹ̀ ó dẹ̀ ń wò. mo sọ bọ́lá àwọn náà lọ kó wa níbi tá a wà lẹ́nu mo ti sọ. bẹ́ẹ̀ni so
ká ẹ̀yin pẹ̀lú Ọ̀hánèzè Ndigbo ṣé mítìn ṣáà ń lọ pẹ̀lú àwọn Niger Delta yẹn mítìn ń lọ lọ́wọ́lọ́wọ́. No, méjì sí ń lọ bọ̀dì yẹn a ò lè gbọ́kàn lé yẹn nìkan ṣoṣo. Orí ìjọba kan gbọ́kàn lé yẹn nìkan ṣoṣo pé ká bá pariwo restructuring tí wọ́n ò tẹ̀lé ṣe restructuring nígbà tí nǹkan pípẹ́ ìdájá kan ń gbó lásán ni. So kàdí ní plan mi ilẹ̀ in case wọ́n bá ṣe. Ẹ̀ṣọ́ láti mọ̀ bẹ́ẹ̀ ọ̀bọ̀ ìgbà bá jẹ́ pariwo restructuring títí wọ́n bá ṣe aláti ní nǹkan tí níta máa ṣe. No, àwọn ọmọ bá àti ẹ̀lẹ̀ sọ́sítà náà gbọ̀tà àwọn ọmọ yìí àtàwọn àmì náà àti ń plan tiwa àti ń plan ẹ̀ lẹ̀ àti mo tí ó ti yé mi bí ẹgbà ń lọ sí àti ń plan ọ̀dà fi ń set up gbogbo olùdó wa dájú gbogbo ẹ̀ dájú ṣe ìkọ̀kọ̀ wálẹ̀ tí ò bá ṣe é ṣe àti gbogbo ẹ̀ àlè sọ gbẹ lórí kíní àwa ti ń ṣe àti àwa náà ti ń lé kíní lẹ̀ àti ń ṣe lẹ̀ díẹ̀ in case ṣe pé kẹ́yìn àgbàlá ọ̀kẹ́dẹ̀ tiwa lẹ́yìn náà ni tiwa lẹ́yìn náà kẹ́ support wa náà ni kájọ kájọ sọ̀rọ̀ náà ni òun náà ni. kájí gbogbo kájíra wa lẹ́yìn náà àjọṣepọ̀ àpò ní àtàwọn ọmọdé àtàwọn àgbàlagbà àjọṣepọ̀ ní iṣẹ́ gbogbo wa ní. Àwọn àgbà wọn ní ọwọ́ ọmọdé òtún pẹpẹ tàgbà ọwọ́ kèrègbè. bẹ́ẹ̀ni. àjọṣe ní àyíkáwé iṣẹ́ tàgbà wà ń bẹ̀ iṣẹ́ tọmọdé wà ń bẹ̀. That's good. Please, I can see some people on this thing. Where we are talking about Yoruba something here. And about the to Yoruba land some be to ba wa ma láti block àwọn kan tó bá ọ̀rọ̀ Yoruba land some be to marry asada kan tó bá sọ nǹkan tí ó sọ ma láti block ẹ níbí Yoruba land bàbá wa land bá sọ̀rọ̀ bàbá nílẹ̀ Yorùbá ni and Harvard trained professor senator Fẹ́mi Okunumu àwọn bàbá wa là ń bá sọ̀rọ̀ with one of the leader ní Afẹ́nifẹ́re ẹni tó bá yẹ join wa àwọn là ń bá sọ̀rọ̀ àwọn là ń bá sọ̀rọ̀ dadi mo sọ fún àwọn èèyàn ní àwọn tó bá ṣe wọlé torí orí kíndà wa àwọn tó ṣe wọlé tó ṣe ń gbọ́ wa lọ́wọ́ mo tún introduce fún àwọn tó ṣe ń gbọ́ wa nìkan lè mọ àwọn ẹ̀ tá à ń bá sọ̀rọ̀ lọ́wọ́ dadi conference ta ṣe tún tí ẹ jẹ́ ẹ̀yin ni chairman ní committee yẹn time yẹn ìgbàlódé parí conference yẹn dáadé kí ni iṣẹ́ lè sọ díẹ̀ fún wa nínú àwọn kan tí tẹ sọ pé the recommend fún gọ́ọ̀mẹ̀ntì ká ṣe nínú committee yẹn time yẹn tí gọ́ọ̀mẹ̀ntì Buhari o tí nínú ní àwọn kan tẹ recommend fún gọ́ọ̀mẹ̀ntì tí iṣẹ́ lè sọ díẹ̀ fún wa nínú ẹ̀. Ìyá ọ̀pọ̀ gbogbo gbọ́dọ̀ àti recommend bẹ́ẹ̀ ni pé restructuring la recommend bẹ́ẹ̀ ni lọ́rọ̀ kan. Gbogbo gbọ́dọ̀ recommend bẹ́ẹ̀ tí ìjọba bá ṣe will give us a measure of restructuring. After this condition for restructuring táwọn fẹ́. Ìjọba ti sọ pé àwọn ò ní ṣe. Wọ́n ní wọ́n ò ní ṣe. Ìjọba tó wá ń ta ìlú àwọn ò ní ṣe. Wọ́n ní ìlú àwọn ṣe nítorí ìjọba tó wá ń ta ìwọ́n ní ìlú àwọn gbé sí ákàì kó máa ákàì ibi tí wọ́n ń gbé nǹkan pamọ́ sí kó máa gẹ́gẹ́ adult. Wọ́n ní wọ́n ní ṣe. Nínú recommendation wà bẹ̀rẹ̀ ní wípé lórí kí ìlúkà ní state police. Nítorí ẹ̀sọ́ that governor lè máa ṣe governor kó má ní security tó máa fi enforce òfin tí wọ́n ṣe ní state. So state police wà ní nǹkan tá a recommend. Local government that the local government should be purely a matter for the state government. The federal government should have nothing to do with the creation of local governments. Federal government cannot be creating local governments. Ìyẹn lọ fi rẹwà jẹ nílẹ̀ Yorùbá. Tó máa create local government ní 50 ní Kano tí tó máa fi ìpínlẹ̀ ní méjìlá. So the number of local government who are in state kankan should be the business of the state. And it should have nothing to do with the revenue tó máa lọ sí state yẹn. Bí state kankan bá gba revenue tiẹ̀, the local government tó bá mọ̀ pé òun lè sustain tó máa create. So the state will determine how many local government it can sustain. It is not the federal government creating the local government. Ìyẹn wà ní àwọn kan tá a recommend. Are you hearing me? Dáàdi dáàdi mo gbọ́ dáàdi mi fẹ́ interrupt mi ò jẹ́ kí n dákẹ́ mu. Mo gbọ́rọ̀ yín dáàdi mo gbọ́rọ̀ yín
mi fẹ́ interrupt yín ni. So, revenue allocation, what we call based on derivation, what I recommend, as it used to be, I think the First Republic. The big derivation about the revenue that comes to each state should depend on how much revenue comes from that state. That is the way it used to be. Say because they were come back contribute anything rather, say federal post. Where they don't remember from the federal post. That is unfair. I think that is the way it is now. I would say government will contribute almost nothing. So they pay whenever the power will land area to go, I don't know to put. Better. So these are some of the issues, some of the recommendations I made that we should go back to revenue on the basis of derivation. And that if states want to match, they should have the opportunity to match. If I join this state, one friend match, to have the opportunity to do so after holding a referendum in the various states concerned. So that if the Western region will not want to match upon one region, what we need to do is to hold referendum in all the states. If the people say yes, then we should be free to form one region. So these are some of the recommendations that shared. Oh yeah. And of course, we recommended that we should stop this dependence on oil. As it is now, we cannot see the price of oil in the international market. Oil is as fallen below $20 now per barrel. We shall soon get to a point where even the federal government will not be able to fund itself, to fund the expenditures, because we are too much dependent on oil. We should go back to our mineral resources. We should develop all our various mineral resources. Mineral resource. Every state has a number of mineral resources. If we cannot develop our mineral resources, we find that the revenue from oil is just very minuscule compared to the revenue that we might get from developing our mineral resources. Oh, God. This is just a look back at some of the recommendations. Benny. But the long and short of it is that the present government says they don't even want to read that report. Yeah, we've not already there. They don't want to see it. Ó kàn jù síbi kan tí ẹ fẹ́ rí pẹ̀lú dáàdi ẹjọ́ èlò ní kíní ẹ course ìbàdàn conference yẹn course lọ́jọ́ yẹn náà. Èlò ní conference yẹn course ní Nàìjíríà tẹ̀fi ṣe conference yẹn lọ́jọ́ yẹn èlò course Nàìjíríà tó ń fi ṣe conference. I cannot remember the cost right now. I cannot remember what it costs Nigeria right now. But it's a lot of money. Tí Buhari dẹ̀ tó ń dẹ̀ jù sẹ́gbẹ́ kan tó pé wọn ò fẹ́ wọn tẹ̀ fẹ́ gbọ́ nǹkan pa ẹ̀ wọn pé wọn ò rí nǹkan tó dánú gbogbo nǹkan mo ní tí president wa president tó ń rẹ pé wọn ò rí nǹkan tó dánú gbogbo nǹkan tẹ̀ recommend kọ́ máa pé pẹ̀lú owó tá a ná láti ṣe fún. ẹjẹ́ ìgbà tí mo sọ ọ̀yẹ́ kò sọ pé wọn ò rí nǹkan tó dánú ẹ̀ ó lóun fẹ́ wò ó. Ó yé mi dáàdì ó yé mi ẹrú kan bà mí ni pé àwọn tó ń kọ́ wa ẹrú bà mí ni. Ó ga o ó ti ga o máa láti mú padà sí torí àwọn ọkọ tá à ń sọ náà ni kó dé pé election dé lọ́jọ́ yẹn dáàdì kó dé pé election dé lọ́jọ́ yẹn Afẹ́nifẹ́re Jonathan kí ló fà á tó ń fi support Jonathan ní táìmù yẹn tẹ́ pé wọn ò support Buhari torí nǹkan tó pẹ̀lú àwọn tó ń bí àwọn èèyàn ni pé àwọn Afẹ́nifẹ́re pé wọ́n support Jonathan pé wọ́n support pé PDP náà support táìmù election táìmù yẹn pé Jonathan náà ló ń support pé wọ́n support Buhari. Gbogbo ẹgbẹ́ bá rí bí Nàìjíríà ṣe lọ láti gbà yẹn sígbà yìí tàbí ráì ṣe tó support Jonathan ló ráì àbẹ̀tó support Buhari. But that Kàtàlá òfin Nàìjíríà ṣe lọ láti gbà láti 2015 up to now. Tàbí ráì nígbà yẹn ẹ̀tọ́ support Jonathan àbẹ̀tó support Buhari who is right? But kí lẹ rí gangan time yẹn tẹ́bi sọ pé tẹ́bi support Buhari time kí lẹ rí gangan time yẹn kí
kí ni Afẹ́nifẹ́re rí ní táìmù yẹn kí ni Afẹ́nifẹ́re rí ní táìmù yẹn tẹ́bi support yìí. ṣé wọ́n pé wọ́n ní ìkọ́tà pẹ̀lẹ́gbà jókòó tó rí tọmọdé bá gorí kí kò lè rí. Bẹ́ẹ̀ni. láti mọ ọkọ tó máa ṣẹlẹ̀ láti mọ mi ò fẹ́ máa dárúkọ mi ò fẹ́ personalize ẹ̀. Ó yé mi. láti mọ ọlọ́run ẹni tí wọ́n kà pé ìfòyì tó wá sí ìjọba nǹkan tó máa ṣe. Bẹ́ẹ̀ni. láti mọ̀ ọ́. Bẹ́ẹ̀ni. èmi kì í ṣe fẹ́ẹ̀sì àti máa ṣèjọba rẹ̀ náà. Bẹ́ẹ̀ni. gbogbo láti mọ̀ ọ́. alẹ́ sọ fún ọ pé tó wá sí ìjọba báyìí ló máa ṣe báyìí ló máa ṣe. But àwọn alẹ́ sọ àbúrò náà sọ pé òun máa ṣe ìṣẹ́tọ́rì láti pariwo láti gbàdáwó lọ́wọ́. òwe Jonathan ló máa ṣe. máa ṣe tó dẹ̀ pé conference gbogbo wọn kọ̀ láti pè Jonathan dẹ̀ pé Ó dẹ̀ pé ọkùnrin òun máa ṣe ó dẹ̀ kọ́mídà rẹ̀ láti ṣe. so nǹkan tó fà á tí Afẹ́nifẹ́re Those are the reasons why we supported Jonathan then, because this is something that we have all been looking for more than 3 or 4 decades. Ìjọba ọ̀tẹ̀ ẹ̀fẹ̀ gbọ́ àtẹ̀jáde ìjọba kan tó yọ fún máa ṣe tó dẹ̀ pé conference yẹn lóòótọ́ tó dẹ̀ pé conference yẹn lóòótọ́. so nǹkan tó fà á tí. Ẹ̀gbọ́n wa tó jọ ẹnìkan jáde láti mọ̀ ìgbé from time immemorial kò fẹ́ wọn fẹ́ràn Yorùbá. Àlèmọ́ ìjọba tó máa ṣe ló máa débẹ̀. Gbogbo gómìnà ìṣẹ̀lẹ̀ ó ti justify Afẹ́nifẹ́re's position. Everything that has happened to Nigeria from 2015 to now has justified Afẹ́nifẹ́re's position for supporting Jonathan at that time. And it has shamed those who supported the other side. Everything that has happened has put them to shame. So who are we supposed to comment for having foresight? but because I'm torí náà ni máa ń sọ gan-an pé ẹ̀yin tẹ́ support Jonathan ní táìmù yẹn ni lọ́mọ pé Jonathan pé tẹ̀ afọ́nbù létà bọ̀ ẹ̀yin tẹ́ support Jonathan ní táìmù yẹn ni wọ́n dòkò wọlé lẹ́ẹ̀kejì náà. mo ní ẹ̀yin àgbà tẹ́ support. Why does he take pride in his country going back? Otherwise, we should be telling them, we told you. We should be saying we told you so. But once you don't say that, because nobody should take pride in his country going down and down to drink. torí pé dáàdi ó yẹ ká máa mú irú yín wá sórí ètò lẹ́kọ̀ọ̀kan bí torí pé propaganda against ẹ̀yin àgbà ti pọ̀ jù gan tó yẹ pé àwọn ìkéré yẹn ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan pa yín wọn tiẹ̀ fẹ́ gbọ́ ìtì ń pa yín pé àwọn àgbà yẹn corrupt àwọn àgbà yẹn ló balẹ̀ jẹ́ àwọn àgbà yẹn oríṣiríṣi máa ń gbọ́ bóyá torí pé kì í wá sí ó yẹ kí irú social media náà ó yẹ kẹ́ ní irú Facebook irú àwọn kan wọ̀nyí ó yẹ kẹ́ máa wà lórí ẹ̀ tó dà torí pé propaganda ó ti pọ̀ jù against ẹ̀yin àgbàlagbà torí pé wọn ò rí mọ ipa tẹ́ tí gbogbo ọ̀tẹ́ gbé nípa ọ̀rọ̀ kí ìlọsíwájú Yorùbá àbí Nàìjíríà àwọn kékeré yẹn wọn mọ́. Àwọn tó support ìjọba tó wà ń ta yìí ní 2015 àwọn ni wọ́n sọ gbogbo oríṣiríṣi yẹn kò sí kan tó lè sọ láti fi pàṣẹ ìwọ̀n wọn fẹ́ gbà báwọn ṣe mistake so no matter what you say wọn ò fi gbà báwọn ṣe mistake kò kéèyàn fún wọn lẹ̀ ní kọ́mà let them be groaning but they are groaning now too let them be groaning in the mistake they made let them be groaning and drowning in the mistake they made. Everybody will continue to do his best to reinvent himself. As I've told you, everybody is reinventing himself. We shall continue to do that. Òdodo ọ̀rọ̀ ẹ dẹ̀ pẹ́ fún wa lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa lágbára Jésù ẹ pẹ́ fún wa láti ẹ ṣe gan mo really appreciate yín láti wá sí èdè mo bí pé dáwà dúpẹ́ yín lọ́jọ́ mi ẹ̀dùn dáwà lóhùn